abala ìkẹsàn-án eléyìí tí a mọ̀ sí series 9 Ogúnlọ́gọ̀ èdè Àyàn. Ṣé mo sọ fún yín pé ìpele kẹwàá ń bọ̀? Mo sọ pé a ti fi ata sí i, a ti fi iyọ̀ sí i, kódà a fi àlùbọ́sà sí i, a sì fi tòmátì sí i. Kó bá lè ṣe kí ni, kó bá lè jọ lọ́ọ̀bù náà ni. Ẹ wò ó, onípele mẹ́ta tàbí ká sọ pé oníbẹ̀ta òun ni ìpele kẹwàá yìí yóò jẹ́. Eléyìí tó túmọ̀ sí wípé ìpele kẹwàá, ìpele kọkànlá àti ìpele kejìlá òun la kójọpọ̀ tí a pè ní series 10, 11 and 12. Ìtumọ̀ tó fi rí bẹ́ẹ̀ náà ni wípé nígbà láéláé, nígbà tí wọ́n tiẹ̀ tí ìgbé àwa yìí ọmọ ọdún mélòó náà ni mí, wọ́n máa ń lo òwe kan tàbí ká sọ wípé àwọn onílù nígbà náà lọ́wọ́ á máa lo òwe kan. Òwe yìí ó ṣe gàrà, ó ṣe gèdè, ó tún bá ọ̀nà míì yọ. Síbẹ̀síbẹ̀ eléyìí tí a mọ̀ sí ti àtìpilẹ̀ wá kó máa yí padà. Nígbà tó túbù ṣe gèdàgàdà, tó túbù ṣe gèdè, ó tún yí padà. Nǹkan tó fi jẹ́ alábala mẹ́ta tàbí oníbẹ̀ta nù ni. Òwe náà bó ṣe lọ ẹ̀ máa wá, ẹ jẹ́ ká wá síbi kan ká kọ́ wò láti bí ti ìpìlẹ̀ láti ẹ̀yìn wá bó ṣe lọ nìyí. Kí ni mo wí ni pé jíjẹ ni ẹrù orí ọ̀gẹ̀dẹ̀, jíjẹ ni nígbà láéláé rí. Eléyìí tó wà philosophical gangan nínú èdè Àyàn òun ni mo wí yìí. Jíjẹ ni ẹrù orí ọ̀gẹ̀dẹ̀, jíjẹ ni. Nígbà tó wá bù ṣe gàdà tó bù ṣe gèdè tí ọ̀rọ̀ òṣèlú tó wọlé wá, ṣe iná rí pé agbádá mi agbára àwọn olóṣèlú ni. Ó nítumọ̀, àbí kò yé yín? Nígbà tí ọ̀rọ̀ òṣèlú tó gbìnàyà, àwọn onílù àfòwépàṣámọ̀ ọ̀rọ̀ wọ́n bá tún yí òwe yí padà. Ní ọ̀nà míì náà ni ó ní ohun ẹnu kan náà tàbí ohun àyàn kan náà tí a fi ń pè é náà la máa fi pè é. Òun náà tún lọ báyìí pé bóun náà ti lọ ní tiwa àwa ò ṣẹgbẹ́ ìmùlẹ̀ ní tiwa. Ẹ ti rántí àwọn olóṣèlú gbà náà, ẹgbẹ́ eléyìí àtẹgbẹ́ tọ̀hún, ká má dárúkọ ẹgbẹ́, ṣùgbọ́n yóò ti yé àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ láyé nígbà náà. Bí wọn náà bá ti jẹ̀ sí láyé, ọ̀ṣà gbọ́ tàn. Bó o bá sì gbọ́ ìtàn, ọ̀ṣà gbọ́ àrọ́bá. Wọ́n sì ní àrọ́bá ní bàbá ìtàn. Nígbà tó tún bù ṣe gàdà, tó tún bù ṣe gèdè, nígbà tó tiẹ̀ wá di ayé contemporary yìí, ṣe mọ̀ wípé àwọn onífújì wọ́n á túmọ̀ ẹ̀ sí bákan bákan, bó bá ṣàṣe wọ́n láṣà ń túmọ̀ òwe. Wọ́n bá tún bù ṣe gàdà, wọ́n bá tún sọ báyìí pé pé lóṣogbo mo lè ṣe bí Ìbàdàn lóṣogbo. Ṣe ti rí pé ìbẹ̀ta ni wọ́n. Ohun èdè Àyàn kan náà la fi ń pe mẹ́tẹ̀ẹ̀ta, ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. Eléyìí tó wá wà philosophical gangan tó jẹ́ ìpìlẹ̀ òun náà ni ti àkọ́kọ́ lù tó lọ báyìí wípé jíjẹ ni ẹrù orí ọ̀gẹ̀dẹ̀, jíjẹ ni. Ẹ wo àyọgbà ìbàtà lèmi ń jẹ́, ọmọ tí Olódùmarè yọ́nú sí. Ojúbánirẹ́ tí ò dẹ́kun ẹni, èmi la fìyà ló sọ lúnù bàbá Àyànkẹ́mi Sọ́lá. Ẹ wo ìpele kẹtàlá ó ń bọ̀ lọ́nà. Èmi alùlùmọ́ ló ti fi ọmọ àtàn bí Àyàn, àní ìkàyè bí Olódùmarè. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.